نريد كذا نريد كذا، اجمع كل هذه إيرادات، اجمع هذه الأمنيات وهذه رجاءات، اجمعها واعرضها على المولى عز وجل. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا أن يكون شهر رمضان لنا مفتاحا لكل خير ومغلاقا لكل شر. Ọlọ́run sọ pé yá ayọ́ alladhina amanu, Ọlọ́run pè yín tẹ́ ẹ gbàgbọ́, Ọlọ́run pè yín tẹ́ ẹ gbàgbọ́. Àwọn tó wọ́n fẹ́ bá sọ̀rọ̀ yìí kìí ṣe kèfèrí o, mọ́tàrà rẹ jẹ́ o, ìwọ mùsùlùmí fẹ́ pé gbogbo ẹ̀ ló ń ṣe pọ̀, ìwọ náà wọ́n bà lọ́mọ sọ ń sẹ̀ṣe, wọ́n bà ń bẹ́ tí ń pàtẹ́wọ́, ọmọ sọ wípé gbogbo ẹ̀ náà àṣepọ̀ náà ni, ọdún tó bá ti báyẹ̀ láyé ọdún èèyàn náà ni. Kìí ṣe bẹ́ẹ̀ lọ mùsùlùmí gidi o, mùsùlùmí gidi ọdún tí ó kàkọ̀dún ti ẹ̀, ọdún tí Islam fílẹ̀ fún wa ni o, ọdún ọlọ́dún, ọdún kèfèrí, kìí ṣe ọdún mùsùlùmí o. Wọ́n tó jẹ́ wípé gbogbo ẹ̀ ló ń ṣe pọ̀, tí a pé kèfèrí ní ọ́ dánkù ọ̀ kèfèrí, mùsùlùmí ní ọ́ tó dá mùsùlùmí o, ọlọ́ọ̀rọ̀ láwẹ̀ gbá o, kò tí bá alẹ́ kó mọ̀ sí yá kọ́kọ́lọ pọ́yà ọlọ́run náà kó o lè náà tọ́wọ́ tó wọnú tọ́lọ ń pé yá àjọ alladhina amanu, ọlọ́run pé èyí tẹ́ jẹ́ ká ní èyí tẹ́ gbọ́lọ̀ ń gbọ́, kọ́kọ́lọ wọbẹ̀ náà ilẹ̀ ní ṣáájú tí wọ́n bá tó wọbẹ̀ tọ́ jẹ́ kan náà tó pé bá pè wọ́n bẹ́ẹ̀ ọwọ́ jẹ́ kan pẹ̀ pé àmì náà alhamdulillah náà tí gbọ́lọ̀ ń gbọ́lọ̀ wà ẹkú oríire. Àmọ́ tọ́ àbá tí ìwọ́nú ìpéhun tọ́ kàn sáà ń pé ọ̀sẹ̀ ogun ẹ̀pọ̀ ní àbó tí ẹ̀sì kan Ramadan nìkan lọ ń gbà ó sínú ẹ̀tẹ́ lọ́gbà wẹ́ o, ọkàn fi parẹ́ ní o, jẹ́ kí máa ní ọ̀kọ́kọ́ dúró. Ẹlòmí gbáwẹ̀ pípẹ́ wọ́n sá ń gbà àbí àlàáfíà mẹ́mẹ́ àbí kò bójú mú kápẹ́ ìmìnà wa máa sí kẹ́ni ìmọ̀ jọ̀sẹ́lé tí ọmọ sí ń gbà tẹ́lẹ̀ ní gbàwẹ̀ ní o. Wọ́n ní pé yá ayọ́ alladhina amanu, Ọlọ́run pé tẹ́ gbọ́lọ́run gbọ́ kutiba alaykumus siyam, àwẹ̀ Ramadan asílọ́nà yẹn fún yín kama kutiba alal ladhina min qablikum, gẹ́bà ti ṣe sílọ́nà yẹn fáwọn tó ṣáájú yín la'allakum tattaqun, ní tẹ́fẹ́ kó bínú asílọ́nà yẹn fún yín, asílọ́nà yẹn fáwọn tí wọ́n ṣáájú yín kó lè bá bí nǹkan tó ga jù sí yín lá, kí ni ìpáyọ̀ Ọlọ́run ni o. Ẹmọ̀ ìyá mi, ẹn bá sì gbà lóòótọ́, ẹn bá gbà bó ti ṣe yẹ tó gbà nítorí tọ́lọ́run yóò bí pàyọ́ Ọlọ́run sílá. Àmọ́ ẹmọ̀ ìyá mi kó tí wọ́n fẹ́ sọ fún agangan wá ní pé ní sì lè fi panú tí ó gbà àwẹ̀ ọgbọ̀njọ́, àmọ́ lára tí ó gbà bẹ̀ kéré, kí ni máa bí lẹ́yìn pẹ́lú mi náà ti gbá ní aṣẹ́lú mi lọ́dọ́ pé mashallah yóò gbàwẹ̀ yìí, àmọ́ pẹ̀lú àwọn nǹkan tó mú tó ṣe lára rẹ̀ ò ní dín. Àméjì wọn ọjọ́ jẹ ní o, èyí ọ̀jẹun nígbàtí ẹ̀rẹ̀ fẹ́jáde sí láàkọ jẹun ó tún dìbọn gírígò tó jẹun. Eléyìí náà bẹ́ẹ̀ náà ni ó ṣe wá jẹ́ tó jẹ́ wípé láàdé eléyìí ó pé láàdé eléyìí kò pé kò bójúmù kí yóò fi panú láàrin àsìkò kó tá di pé òfò ló já sí. Kí ni máa bí kọjá pé èèyàn sọ ó ṣiṣẹ́ àṣedànù lọ́nà láńbẹ́ o, kí ni máa bí ẹmọ̀ ìyá mi ní tí máa bí sí àṣedànù ń bí àwẹ̀ lọ fẹ́ sọ fún àtorí ọ̀pọ̀lọpọ̀ wa agbọ́dọ̀ sọ́rọ̀ ń bẹ o. Ramadan àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń gbá inú ni ọ̀ jẹun, inú ní fi bí pa, àmọ́ gbogbo tí ọjọ́ oríkẹ́ ara pátá ọgbà ẹ̀tọ́ ẹ̀ pé níbi tí ẹni kí ọmọ sí. Ẹmọ̀ ìyá mi kò jẹun lóòótọ́, àmọ́ ẹnu rẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ò sí gbọ́, èébú ọ̀rọ̀ ìfàǹṣá, gbogbo ọ̀rọ̀ ẹ̀sẹ̀ onímọ̀fẹ́nu rẹ̀ sọ bóò ládá ẹ̀rọ tí bóò tí ẹgbà ládá àwẹ̀ tí ó pè. Ẹmọ̀ ìyá mi bákan náà ọgbà àwẹ̀ lóòótọ́ àmọ́ òkúwò ilé tí ó lọ jìnà kálùkú ní lọ́sẹ̀ tí ní ìsìn báyìí
tó ti bọ́ sórí íńtánẹ́ẹ̀tì báyìí gbogbo tí a ti ń gbé wá ní ọ̀ngbà àwẹ̀ ń fi bí panú rẹ kí lọ ń dẹ́wò òun fojú wò kú wò tọ́lọ ní amọ́wò ọ faransé ni o ti ń fojú ṣe gbogbo tí ènìyàn mọ́ wò ló ń fojú sí kíni ló ń fojú wò bó ládẹ́ tí wá fẹ́ tó ládẹ́ tí ò wò ó mo tí ènìyàn mọ́ fẹ́ tí gbọ́ wọ́n fẹ́ tí gbọ́ ń tiẹ̀ lọ́mọ sára sí ìdànù o ẹ̀yàn mọ̀ yá mi ẹjá páyọ̀ ọlọ́run o èmi àtẹ̀yìn ẹjá ọ̀mọ̀tọ́ tí ń bọ̀ yìí ọlọ́jọ́ sojú wá o ọjọ́ gbà lẹ́yìn wá o kó sí rọrùn fá o ẹjá páyọ̀ ọlọ́run ká gbà dáadáa wọ́n fẹ́ fi súnmọ́ lọ́run wọ́n fẹ́ súnmọ́ lọ́run wọ́n fẹ́ eléyìí ọ̀fẹ́ tó rẹ̀ yí padà wájú ọlọ́run ọ̀fẹ́ dẹni ọlọ́run ọ̀fẹ́ gboyè wàlíyùlá ẹsẹ̀ wòlé èké o wòlí ẹni tó jẹ́ pé ọjẹ́ ni ọlọ́run ọ̀fẹ́ fi gba oyè inú ọ̀rọ̀ tọ́ta wà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ yá mi kóra rẹ̀ ń jànú ní sùúrù fọlọ́run ó bọ̀ sínú ẹsẹ̀ ṣọ́ra níbi ìwòkúwò ṣọ́ra níbi ìbọ̀kúgbọ̀ ṣọ́ra níbi ìjẹkújẹ ṣọ́ra níbi ìjókòó tí ó dá jókòó tí ó bójúmu ṣọ́ra ń bẹ ẹmọ̀ yá mi kí lè jọwà sí fún wa o kìí sọ̀rọ̀ burú àmọ́ mọ́ jókòó tí àwọn ó rà tí ọmọ sọ̀sọ́kúsọ nígbò tí ìfẹ́ tí gbọ́ òjókòó táwọn ó rà tí bá ń kọ ẹ̀sẹ̀ fún ọ tí ń tábọ̀ náà láńbẹ̀ ọmọ gbà ó fi jẹ́ pé sọ ẹmọ̀ yá mi ẹ jẹ́ ká lo Ramadan tí ń bọ̀ ìfún dáadáa o ọ̀wọ́n àkàlà lọ́dọ̀ Ọlọ́run ní fi Ramadan yìí tọrọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ní Ọlọ́run kò ṣe nígbàtọ́lọ́run sọ̀rọ̀ Ramadan lọ nípa ìdásà alẹ́ka ìbádí àní àwọn irú mi bá ń béèrè tí ń béèrè pé bó Ọlọ́run ti rí báyìí ní kọ̀rí ìbọn sọ fún pé mo súnmọ́ wọn kò jí ibò dáwàtà dáì ìdáadáa ọmọ jẹ́ pé tó bá ń pè mí ọmọ ẹmbá tí ń kéèkò wọn lọ́wọ́ bá lọ́lọ́ mọ́ dá lóhùn náà lọ sọ léyìí fún wa ẹmọ yá mi Ọlọ́run fi èmi àtẹ̀yìn láyà balẹ̀ pé ẹ pè mí ṣe kí ni ń dáhùn ó fi jẹ́ pé inú Ọlọ́run gbèrú dáadáa gba àyàn kó jẹ́ pé kò ní mọ̀ pé Ọlọ́run kí náà máa pè ó kọ àlùjànnú ó kọ mẹ̀lẹ́kà ó kọ àwọn èèyàn kan àwọn ẹni náà tẹ́ ṣáájú lọ dáadọ́ mọ́ pé ń bí àdúrà arápọ́lọ̀ ní dáadáa fún tọ̀hún sínú tọ́lọ́run sọ pé òjìbù dáwọ́ta dáì ìdàdáà ẹ bá ti ń pè mí sí ń dá lóhùn ẹmọ̀ yá mi ẹjá lo chance ti ya ní ká fi Ramadan yìí ṣe dáadáa fúnra wa ọ̀fẹ́ yege ni ọ̀fẹ́ ìgbapò kan ni ọ̀nwáṣẹ́ kan ni ọ̀wọ́ kan ni ọ̀nwá dáadáa kan ni wo àsùkò lóde yìí o tọ́ bá ti lù sí ẹ̀ wo ọ̀sán tó pọ̀ nú o lọ́wọ́ kò ní já sọ tó dánú o mọ́ sọ́nù àwọn nǹkan tí a mọ́ báyàn sẹ́jẹ́ wá pọ̀ ara ìdá kalọ́run kọmọ wòkú wò bó ti rọrùn ní ìsìn láti máa sẹ̀ ti lọ kódà ó ní máa tẹ́ síbòmí tí ìmọ̀ gbé lọ bẹ̀ tààrà níbi tọ́rọ̀ ọ̀rùn dé àsìkò sì máa lọ lórí ẹ̀ sáà fún ẹ̀ tó jẹ́ pé yóò jókòó ọmọ bẹ́ẹ̀ náà tó ṣáájú lọ tó lò máa ṣe ìrántí ọlọ́ọ̀ba yóò máa rántí ọlọ́run ní tó lé ní 100,000 ó ní tó bá ní pọ́wọ́ ń bá tàn jẹ lókù tó mọ̀ fi ṣèrántí ọlọ́run bí bọ́lọ̀ láìláìlá ní ọmọ wí ní o subhanallah alhamdulillah ní ọmọ wí ní o yọ́ mọ̀ wí ó gbá àsìkò ìwọ̀ wí alhamdulillah subhanallah bẹ́ẹ̀ tí mọ̀ wí náà yẹ́sẹ̀ tí ọmọ wí kú yóò tẹ́tẹ́ ìdìmọ̀ tí ó wí o ìrántí ọlọ́run tààrà ló mọ́ sí ìbùlẹ̀ wà wà tí wá ìbùlẹ̀ wà wà ẹlùmíì nǹkan díẹ̀ àwẹ́jọ́ kan lásán gan ariwo ló mọ́ pa ẹkù tẹ́lú ẹyọ kan lásán ní o àwẹ́ ní ìlágbára pọ̀ ẹbọ́lọ̀ lọ ń gbà fún ẹwọ̀n jágbà fọ́lọ́wọ́ mú tí ó mọ̀ bá sẹ́ ń jẹ́ wọ́tọ̀ mọ́ lọ́jọ́kò tó bèèrìn sọ́rọ̀ ààrẹ o bá sí ààrẹ jẹ́ o ara pọ́ ọlọ́ọ̀fẹ́ gbàdúrà rẹ̀ náà nù wọ́n pé díẹ̀ ẹsẹ̀ lọ́mọ jókòó sí ẹ̀yàn bá obìnrin tagé wọ́n bá ti ajẹ́ o ẹ̀yàn jókòó fẹ́ ti ń kàlì Kùránì fẹ́ ti ń kàlì fẹ́ ti ń súnmọ́ lọ́hun wọ́n sì wà bí tó ti ń jìnà sọ́lọ́hun tí ó pọ́lọ̀ ògbèrègbè ọ̀nù àbẹ́ o mọ́ sí a máa tọ́ ògbèrègbè o sì tọ́ así ń bẹ̀ o wọ́n jókòó bẹ́ ẹsẹ̀ wọ́n jókòó bí tí wọ́n bá yéèyàn jẹ́ tí ẹ bá dẹ́sẹ̀ Ọlọ́run kan tó bá bínú sí yàn ọmọdé mẹ́rin tó ṣe mọ́ olùbàkọ́ ṣàánú wa o